kí ẹ̀yin brọ́dà mi àti ẹ̀yin sísítà mi káàkiri àgbáláyé. Ní orí ìkànnì yìí ni a ti ń gbé àṣà, ìṣe àti ẹ̀sìn àbáláyé lárugẹ. Nínú fídíò yìí mo fẹ́ tẹ̀síwájú láti ṣàlàyé odù Ifá Èjìogbè. Ẹ má gbàgbé wípé ẹsẹ̀ kan ni a sọ̀rọ̀ nípa rẹ̀ ní fídíò mi tí mo ṣe kọjá. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹsẹ̀ kejì gẹ́gẹ́ bí a ṣe ní nínú ìwé tí mo fi wọ̀nyí tí à ń lò láti fi ṣàlàyé ohun tí odù Ifá Èjìogbè bá sọ fúnyàn, wọ́n bá dáfá fúnyàn. Èjìogbè ó jẹ́ àkọ́kọ́ nínú àwọn odù Ifá tí a ní nínú Ifá wa ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká tẹ̀síwájú láti ṣàlàyé ọ̀nà míì tí odù Ifá fi lè ṣàlàyé ọ̀rọ̀ fún wa fún ẹni tó bá lọ dá Ifá ní ọ̀dọ̀ babaláwo. Ẹ máa bá mi ká lọ. Ohun tẹ́nu ń rí lẹ́nu ń jẹ. Adífá fún ìgbín tó ń jẹ ilẹ̀ tí ò ní kú. Wọ́n ní kí ìgbín rúbọ. Ìgbín lọ dáfá pé òun ò ní kú sí Emèrè. Ìgbín ló dáfá pé òun ò ní kú sí Emèrè báyìí. Òun lè gbó, òun lè tọ́. Wọ́n ní kí ìgbín rúbọ. Wọ́n ní kó ní àgbàlagbà òbúkọ. Ẹ̀ta lọ́gbọ̀n kókó ewé Ifá. Ìgbín rúbọ, ó rúbọ tán ni wọ́n ṣe Ifá fún un. Ní ìgbín bá ń jẹ ilẹ̀ ni kò kú. Ìgbín wá ń jó, ìgbín wá ń yọ̀. Ó ní bẹ́ẹ̀ làwọn babaláwo òun wí. Ihun tẹ́nu ń rí lẹ́nu ń jẹ. Adífá fún ìgbín tí ń jẹ ilẹ̀ tí ò ní kú. Ìgbín jẹ́lẹ̀ ọmọ awo. Ìgbín jẹ́lẹ̀ èètì kú mọ́. Ìgbín jẹ́lẹ̀ ọmọ awo. Ifá pé ire àìkú lòún rí lórí ẹni tí wọ́n bá dá Ifá Èjìogbè fún. Bí Ifá yìí ti wí nìyẹn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú láti lọ yànnàná àwọn ìtumọ̀ nǹkan tí ohùn Ifá yìí tí ó ń sọ̀rọ̀ nípa. Ẹ máa bá mi ká lọ. Nínú àlàyé ohùn Ifá yìí, níbi tó ti sọ wípé ohun tẹ́nu ń rí lẹ́nu ń jẹ, kí ni ìwé yìí ń ṣàlàyé fún wa nípa ohùn Ifá yìí? Orúkọ àwọn babaláwo tí ó dáfá fún ìgbín nígbà tí ó fẹ́ mọ ohun tí ó yẹ kí òun ṣe kí òun tó máa jẹ ilẹ̀. Ní ìwọ̀ngbà tí a gbà pé ẹni tí ó bá jẹ ilẹ̀ kíkú ní kú. Jẹ́ ti wá rí àlàyé tí ohùn Ifá yìí ń sọ. Ìgbín lọ rúbọ nítorí pé kí ó má bàa kú tí ó bá jẹ ilẹ̀. Kú sí Emèrè. Kú ní àìgbó, kú ní àbíkú. Ìtumọ̀ wípé èèyàn kú sí Emèrè ní eléyìí. Kú sí Emèrè ìyẹn túmọ̀ sí wípé kú sí àìgbó, kú sí kú bíi àbíkú. Emèrè ẹlẹ́gbẹ́ ọmọ òní wọ́n ń pè bẹ́ẹ̀. Ìgbín lọ rúbọ kóun má kú sí Emèrè nítorí pé ìgbín máa ń jẹ ilẹ̀ ṣùgbọ́n ìgbín lọ rúbọ ni ìgbín ò kú mọ́. Kókó ewé Ifá. Kí ni ohùn Ifá yìí ń gbìyànjú láti sọ? Ewé Ifá tí wọ́n ṣe fún ìgbín pé kó lọ kí ó lè máa jẹ ilẹ̀ tí kò sì ní kú. Ìyẹn túmọ̀ sí kókó ewé Ifá tí wọ́n ṣe fún ìgbín. Ire àìkú ni Ifá bá wí. Ire àìkú fún ẹni tí wọ́n bá dá Ifá Èjìogbè fún. Ire àìkú yìí túmọ̀ sí wípé ire àìtètè kú. Tí Ifá bá sọ wípé ire àìkú, ó túmọ̀ sí wípé ire àìtètè kú ní rèwerèwe. Ire àìtètè kú, ire tó jẹ́ pé èèyàn máa dàgbà, ó máa gbó, ó máa tọ́. Òun ni Ifá ń júwe sí pé ire àìkú. Ire àìtètè kú, ire ẹ̀mí gígùn, òun ni Ifá ń túmọ̀ sí tí ó jẹ́ ire àìkú. Jẹ́ ti wá rí pé ọ̀nà tí Ifá fi máa ń sọ̀rọ̀ ó pọ̀. Àwọn babaláwo wa, àwọn ni wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n fi lè ṣàlàyé bí Ifá ṣe ń fọhùn àti bí a ṣe lè fi Ifá láti fi tò ilé ayé wa. Ọ̀nà kejì rèé gẹ́gẹ́ bí ìwé yìí ṣe sọ fún wa ní ọ̀nà tí Ifá tí ó fi lè báyàn sọ̀rọ̀ ní odù sódù. Odù Èjìogbè náà ni àtúnṣe fi tó yín létí yìí. Ní orí ètò Get a Better Life TV náà ni ẹ wà. Ìkànnì yìí ni a ti ń gbé ẹ̀sìn, ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá lárugẹ. Ẹ má gbàgbé kẹ́ tẹ subscribe button tí ó wà nísàlẹ̀ fídíò yìí láti lè subscribe lọ́fẹ̀ẹ́. Kẹ́ má tún gbàgbé pé kẹ́ tẹ agogo tí ó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yìí. Ìgbàkígbà tí a bá fi fídíò síta, ẹ máa wà ní ara àwọn tí yóò tètè rí fídíò náà. Ẹ má tún gbàgbé tí ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́, ẹ lè lo join button tí ó wà nísàlẹ̀ fídíò yìí láti ràn wá lọ́wọ́
ìyẹn máa túmọ̀ sí pé ẹ máa di lára àwọn members wa ní lára àwọn alágbàtẹrù ètò wa yìí. Ẹ ṣé púpọ̀. Thank you and get a better life.